àǹtí ṣeun ọ̀rẹ́ mi ṣáà ní pé àfi kí n mọ bí màá ṣe ṣe náà ni o báwo ni ìfẹ́ ṣe báwo ni ìfẹ́ ṣe o ọmọ ọkọ mi bí mo ṣe mú kí ni wáìnì ẹ̀ nìyẹn bí mo ṣe mú nìyẹn ìgbà tí mo mú kí ni wá mo tọ́ bá mi sínú kọ́ọ̀pù máa mú tọ́ wá tún bí mi síbẹ̀ máa mú tọ́ mo lè bu mẹ́ta mi ò yó o lọ́ọ̀tì tá a mú Nàìjíríà ṣé kò jù yẹn lọ mi ò yó mo kò bẹ̀rẹ̀ sí ń ké ni why are you crying? Me, I'm crying. I want a baby of my own. You didn't even allow me to go. I'm tired of this marriage. Okay, tired of which marriage? She says what? Do you people part, Daddy? To read, say that you come see ilé intervals Nigeria. Oh man, no. I don't want you to come and disturb me. Abi omo. Akindele ki now. Ikeja la man wa. So baby go say go to Liberty about I'm at lodge because that is the car dodo yin come on how family it is only know go so time cafe was Nigeria car met at my wale back no so make sense like what we should be sing ben anyone okay I know what you want but daddy what do you mean? I think that you know. Koto so de mo ti gbenu si lenu. Are you sure that you ko fún ní kissing? But òtútù burúkú tó wà níbẹ̀ mi. Ti ṣe bẹ̀rẹ̀ sí fún ní kissing. Your husband. O ti bọ́ kíní jacket ìwé tó gbé sára ṣe gbogbo èmi lọ ṣe kíní kan. Asinu ká tó mọ̀ wípé ọmọ kíní kan ni ti ṣe ọjọ́ ti lọ ọjọ́ sí kíní ọjọ́ ti lọ àti bẹ̀rẹ̀ aládìṣepọ̀ normal àṣìṣe tó pé everybody enjoy the first one yẹn ó tètè dá ó wá ní ó tètè dá ní first one wọ́n ní ohun múra lọ́wọ́ are you sleeping ó ní girlfriend òun wo tí ó bá rí òun nílé ó lè pe dáàdì pé ibùdó òun kìíní kan bákan bí ó ṣe tí ì rí òun nísìn message tó ti drop lẹ́ fóun kìíní kan bóun náà ṣe máa ń ṣe me I'm not satisfied o ó ní I know you're not satisfied but you know what I'm coming ó bá lọ ìgbà tó máa dé ó mú kìíní kan báyìí wá gbé flit báyìí ló bá tẹ̀ sí nǹkan ọmọkùnrin yẹn àti ṣeun nobody use rubber o ó fẹ́ dó mi pa kì í wá ṣe pé ọmọ òun ìmọ̀ ó mọ̀yàn dó nìkan ṣe mọ̀ kí èèyàn ká tẹ̀yàn sókè kó máa kàn án lọ́rùn mo gbé fún Samson kì í ṣe pé ṣe mọ̀ kí èèyàn máa dóyàn bí mo bẹ́yẹ sí experience rí o àti ṣeun kí èèyàn máa dóyàn kí èèyàn máa dóyàn for good 1 hour kó jẹ́ pé o lè má tó 1 hour kí n fi tèmi kún tó ti yẹn bẹ́ẹ̀ kí èèyàn máa dóyàn for long mí tẹ̀lé ká kí n máa dóyàn for long kí èèyàn dẹ̀ máa dà gbogbo ìgbà tó ń ṣe bá ẹ sùn ló ṣe ń dùn mẹ́ bóyá kí ni tó tẹ̀ mọ́ yẹn ní street náà ni o bó ti sọ pé kí ni ẹ máa yẹ kí máa jẹ́ kí nǹkan ọmọkùnrin last láàrin tó ṣe báyìí tó ṣe tó báyìí gbà wọ́n ní pé òun pé ọ̀la òun máa busy but òun máa wá time láti wá rí mi don't be busy o mo wá time láti wá rí mi pé kí n jọ tó yọ lọ́hùn bó time ta fi ń ṣe nǹkan ṣe lọ́wọ́ tí mò ń yàtọ̀ ọ̀bọ̀ ìmọ̀ èèyàn dùn ó dẹ̀ mọ nǹkan tó ń pè ní ó mọ bó ṣe máa ń romance obìnrin bó ṣe máa ń gbóbìnrin débẹ̀ like inú etí mi gan mọ̀ pé èèyàn òun gba àlejò like gbogbo etí mi pátápátá báyìí ló máa ti àwọn bọ̀ ló máa là pátápátá ló máa lá everywhere ó fẹ́ lè gé mú mi sẹ́nu ó máa lá ó máa gbogbo ọrùn mi pátápátá ṣé wàá rí orí ọyàn mi sọ pé òun kàgbà kó lọ́wọ́ ẹ̀ yí àwọn lè mú ọyàn ó jẹ́ sí dàgbà kí àwọn tó kú kí abẹ́rẹ́ bí àyàwó òfin lọ́yàn ni ohun a tún wá pa ọyàn mi méjèèjì papọ̀ bí iṣẹ́ tó lọ́yàn náà bẹ́ẹ̀ náà bọ̀ mo lọ́yàn díẹ̀ àwọn apọ̀ ọyàn mi méjèèjì papọ̀ àwọn bẹ̀rẹ̀ sí máa tẹ̀ a máa mú a máa la a máa ya hán lórí ọyàn mi a máa fi kọ́ tòkòtò inú dodo mi ó fẹ́ lápá tó bá sọ pé kí wọ́n fúnbìnrin ní ẹ̀dì ara Nàìjíríà ò mọ ẹ̀dì fún yan o torí mo padà test ara Nàìjíríà náà èmi náà padà ṣe fún un ń bọ̀ a máa sọ̀rọ̀ débẹ̀
ara Nàìjíríà ò mọ ẹ̀dì fún ara Nàìjíríà o ẹni tó kọ́ máa ṣe máa fi la díẹ̀ wọ́n máa mú abẹ́ yẹn nínú wọn kì í mú abẹ́ lọ́rùn yẹn wọ́n máa lé ahọ́n wọn báyìí wọ́n máa fi la ni ó máa fa ahọ́n la báyìí ni a máa la bá ti pé ìkànnì náà kàn fún ẹgbẹ́ gbogbo omi tó ti dà bí tó ti ń la yẹn àti sùn mi ò dá mi àmọ́ mo dá mi ra ṣé mo mi ò tọ̀ rúrúrú àmọ́ mo dá omi ra mo dàtọ̀ jáde èmi náà mọ̀ àdúrà mi kàn gbà pé ilé ta ṣe yìí ó lọ́n jẹ́ kó dọmọ ilé tí mo ṣe yìí ó lọ́n jẹ́ kó dọmọ àdúrà tí mo gbà nìyẹn nítorí wípé ọmọ yìí pé mi débẹ̀ ṣé wàá tí wàá ṣe tán wọ́n ní ọmọ pé ọ̀la yẹn òun ò promise ẹ̀bùn òun máa tó àyà sí wa bá ní pé kí ló bá lọ mo ṣe pọ̀ ọ̀rẹ́ mi nìyẹn ọ̀rẹ́ mi nígi fi gomogo nígi fo abaga aba sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ó ní ó ń try yìí o tí mo sọ ọ̀rẹ́ mi báyìí agbésí fídíò kan ọ̀rẹ́ mi wú mi ní ẹ̀dùn ó ní I am happy for you mo ní àwọn ṣe ọ̀rẹ́ mi ọmọ ìtry bá ní ó ké pé kí wàá ní life tí mo ti live ní UK ní ìsìn mo ní kò sí life kan tí mo ti live wọ́n ní pé bóyá kó wà yín gan ní UK mo ní ibi báyìí ó ní òun ní family kan bẹ̀ pé obìnrin ni o pé ó wà ní UK pé tó cousin ẹ̀ ní UK ó ní òun máa sọ fún tọ́jú ìbàdí náà sọ́dọ̀ ẹ̀ pé máa bá ẹ̀ tó máa bẹ̀ ìwà ló bá ṣeré pé kó má ṣe wà nìkan ní UK wọ́n á ní pé ok ó sábà yẹn sọ̀rọ̀ bá jẹ́ pé ọdún òjìnà sọ́dọ̀ mi ó jìnà náà bẹ́ẹ̀ náà but kò ju bí abi tí ẹ bá fẹ́ drive kò ju bí abi 4 hours drive lọ so ẹ̀ ń kó jìnà bẹ́ẹ̀ náà but still you can still meet up you can still see you can still talk 4 hours to 3 hours 3 hours to 4 hours driving so ó ṣáà bá mi sọ fún yẹn máa sọ fún ọkọ mi pé ọ̀rẹ́ mi yẹn mo dárúkọ pé ọ̀rọ̀ ó ní cousin kan ibà ó ní àtọ́pọ̀ ọ̀rẹ́ yẹn ni because ọkọ mi mọ̀ pọ̀ ọ̀rẹ́ mi yẹn kò ń ṣe ṣìnà ọkọ mi ti fún lówó rí tọkọ mi ti send owó sí àkáǹtì ẹ̀ 200,000 ọjọ́ 500 ọjọ́ 200 ọkọ mi ò mọ̀ tó wó kọ̀ àǹtí ṣeun wà láìta láìsínú ìsìláwà nǹkan tí èrè ọkọ̀ fẹ́ fi pa mí kú tí mo fi wá bá yín sọ̀rọ̀ yìí ọkọ mi ò mọ̀ tó wó kọ̀ ọkọ mi ò mọ̀ ìlà tí wó kọ̀ tí bá kàn wá kẹ́kọ̀ọ́ mi lórí wíṣíà tó wà ní láì ìsìn ìbá tí máa wò báyìí mo máa ṣe kò rí mi kò mọ ike báyìí ó ń fìyàn 3 million ó ń fìyàn 5 million kò mọ́ la èmi kò tí mo jíyàwó ìgbọ̀nsẹ̀ gan-an mi ò ń béèrè owó aláwọ̀sí mi kò tí ó ní béèrè owó kó tó fún mi kò dẹ̀ sí kọ́ńtì mo ní mo fẹ́ lọ tí ò ń jẹ́ kí n lọ ó kàn máa sọ pé òun ò fẹ́ kí n lọ sí Amẹ́ríkà pé Amẹ́ríkà yẹn kan òun kò gbàtà Amẹ́ríkà ni kí ló dé òun ló mọ nǹkan tó sọ bẹ́ẹ̀ o bọ̀ kó máa sọ pé mo fẹ́ lọ sí Canada mo fẹ́ lọ sí àwọn mo ti lọ ṣe ní Germany rè so máa sọ fún wọn pé ọ̀rẹ́ tó pọ̀ rẹ̀ mi yẹn ni pé no problem pé kò sí wàhálà ó bá mi sọ fún ìyẹn wá ṣe ìyẹn wá pàtí yẹn wá ọ̀rẹ́ yẹn ò mọ ní gẹ́gẹ́ kò mọ yẹn ṣe ọ̀gbà tó ṣe dé fóònù tí yẹn fún mi pé kí n máa fi pe òun pé kí n máa fi bóun sọ̀rọ̀ fífi pé òun tó máa fi kó ní UK yìí pé kí n máa lò pé kí n máa wọrí fóònù yẹn ló fún mi ni mo fi pe ọ̀rẹ́ yẹn ìgbà tó fún mi tó sẹ́ni náà bẹ̀rẹ̀ sí ni mo wá pè nígbà tí mo pè ní àti ẹ̀ṣẹ̀ àṣọ sọ̀rọ̀ wá ní pé pé ọmọ bò ń bọ̀ pé màá mú mi ní ọjọ́ píṣẹ́ Thursday ni pé ká lọ sí ká jáde ká lọ sí kí n máa sọ fún ọkọ mi pé tó lẹ́yìn pé tó tẹ̀mí tẹ̀mí àti ọmọ ìjọ ń ṣe kìíní yẹn lọ́wọ́ ó pè mí o fídíò kò ló dé máa ń pè ọkọ mi pè ní ọdíò fídíò ni so kò sí mi fẹ́ parọ́ pé I am not with my phone mo wà níbi kankan so mo wulẹ̀ sọ fún pé ibi báyìí o mi àtọ̀rẹ́ ẹ̀ ó ní kúló problem so wà tó pé wà pé fídíò ó bá lady yẹn náà sọ̀rọ̀ orílẹ̀-èdè yẹn she's beautiful kìíní kan mo níbẹ̀ ni bá a sọ̀rọ̀ kìíní kan bá kan ok tí fóònù yẹn bá tiẹ̀ wí kó lè fi náà bẹ̀rẹ̀ pè mí náà kó fi pé UK náà mo ní ẹ má wọrí anything on skate ni ẹ má wọrí ní trust mi ní ẹ má wọrí sẹ́ẹ̀ o ti sọ pé cousin ni lágbájá ni bẹ́ẹ̀ ni cousin ni ó ní òkè so bá ṣe dé ibi tá a lọ bàtà wà ń bẹ̀ ó pò wà ń fídíò kọ àwọn ìbéèrè pàrọ̀ méjì pé lórí tébù ó ní òkè ó ní ẹni tí bá fẹ́ rà ń bẹ̀ pé mi ò kì í sọ bills ò kì í ṣe no problem so torí ó fún mi ní káàdì tó ní omi UK ó fún mi everything so mi mo san bills yẹn so bó ṣe pẹ́ díẹ̀ bí àwọn boyfriend díẹ̀ bí àwọn boyfriend díẹ̀ bí àwọn friend díẹ̀ àwọn ẹ̀ ṣáà di ọkùnrin mẹ́ta so obìnrin kan òun náà jẹ́ obìnrin kan èmi náà jẹ́ obìnrin tó wá so àjọkùnrin mẹ́ta obìnrin mẹ́ta tá a wà ní lórí ju síìtì yẹn before you know wọ́n ti ṣe
aṣáà èmi àti bọ̀bọ́ yẹn tó wà tó jẹ́ kẹta tó wọn ò ní girlfriend tó dẹ̀ tó mú girlfriend wa aṣáà get along àjọ máa ń sọ̀rọ̀ kíní kan gbá kan dáadáa ibi tá a ti jọ ń sọ̀rọ̀ I get along o aṣáà get along o I get along ṣe mọ̀ pé mi àti ọmọ máa yìí Samson àjọlájọṣepọ̀ àlù rọ́bà I get along o bí ó ṣe dúpẹ́ bá ṣe jọ sọ̀rọ̀ ṣe mọ̀ àjọ sọ̀rọ̀ àwa níbí àwọn náà wọ́n gbé ọkùnrin mẹ́ta ni wọ́n àwọn àtàwọn obìnrin mẹ́ta so yẹn tí ò ní boy girlfriend bẹ́ẹ̀ yẹn àjọ sọ ní school ni mo lọ Nàìjíríà àgbà tó wà Nàìjíríà so àdúgbò tó wà ń dárúkọ mo mà àdúgbò yẹn so wàá sọ jẹ́ kó tó máa ń ta kíní kan bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ni pé ní ìdá mọ̀ nígbà yẹn ó ní òun náà mọ̀ ní o kíní kan Ọlọ́run tó ká máa mọ́ra wa ni àti ṣeun so yẹn bẹ́ẹ̀ mọ́tò kan ni àwọn mẹ́ta tó wá bá wa ń bẹ́ẹ̀ àwọn mẹ́ta kọ́ ọ àwọn mẹ́rin ni tó wá bá mọ́tò kan ni ó gbé wọn wá àmọ́ ní ìsìn ọ̀pá sí di 6 báwo ni mọ́tò kan ṣe máa sáyẹ́nsì náà ṣe máa gba àwa 6 so bọ̀bọ́ tó ní mọ́tò yẹn ni ó ń bèbí sọ̀rọ̀ yẹn àwọn méjì òkú wọn mọ́tò àwọn náà ní mọ́tò wá ní pé okay you know what wípé kí a pè cap kan sí bẹ́ẹ̀ kò ń lọ drop èmi àti gẹ́ ó ṣáà sọ̀rọ̀ pé kíní kan wá ní no pé ọ̀dọ̀ bọ̀bọ́ yẹn ní ká máa lọ ìyẹn ọkọ nìyẹn ọkọ boyfriend di get èmi mọ́ yẹn ọkọ so àwọn méjì yẹn ti wọn ọgbẹ́ cap wọn lọ ti wọn ó kọ àmẹ́rin yẹn àwọn ń bẹ boyfriend di ẹni tí mo lọ báyìí tó jẹ́ cousin ọ̀rẹ́ mi yẹn òun ló drive girlfriend yẹn jókòó síwájú lẹ́gbẹ̀ẹ́ àmì méjì yẹn jókòó sẹ́yìn wọ́n ṣe wọn àtẹ̀yìn yẹn àti ń sọ̀rọ̀ ó ti ń fọwọ́ kàn mí kíní kan ọ̀rẹ́ mi jẹ́ kí n má dọ́là ara mi ò UK ló wà yìí má dọ́là rẹ̀ grab o kíní kan so èmi náà mo kà ṣé at least yẹn máa ń tó sí ẹ̀yìn kíní kan èmi náà ṣáà ṣe bẹ́ẹ̀ pé mo ní stage pẹ̀lú pé mo wà kíní ṣáàjọ sọ̀rọ̀ ẹ̀ lọ́sẹ̀ kíní gbogbo àtà máa dé ọ̀dọ̀ wọn wọ́n rìn gbé wọn ṣáà ṣe gbé àwọn wọlé gbàtà wọlé àwọlé síbẹ̀ ibẹ̀ yẹn dàbí pé ó lè pé kí sitirum kan ló wà ń bẹ̀ kó ní yàrá rẹ̀ so ti yẹn bẹ́ẹ̀ sitirum kan náà ló dá ọgbọ́n papọ̀ sitirum ẹ̀yọ kan ni so yàrá méjì ló wà ń bẹ̀ so àmẹ́rin yẹn jọ ń gbé the same place ni wọ́n ní àbílẹ̀ UK ṣe rí nìyẹn o kíní kan wọ́n ní kí so gbà tí adẹ̀fẹ́ sùn èmi kọ́ àwọn jókòó síbẹ̀ wọn nígbà no come and sleep now bọ̀bọ̀ yẹn sọ pé kí wọ́n lọ sùn so àgbẹ̀ ẹ̀gbọ́n tó dé wọlé pẹ̀lú mi tàjọ́ sọ̀rọ̀ àti ibẹ̀ lọ we kiss and we make love but ó lo condom pẹ̀lú mi máa gbọ́ ó lo rọ́bà pẹ̀lú mi but òun náà good débi pé ẹjọ́ náà ṣé torí pé èèyàn ọkùnrin UK ẹ kì í rí ọ because àwọn tó ń sọ story ọkùnrin UK fún mi wọ́n máa sọ pé ẹ good pé ẹ ń dó àwọn dáadáa ṣé torí pé ẹ kì í róbìnrin dó ń bẹ̀ ni because àwọn gbọ́n ló kọ́ pé nǹkan ọmọkùnrin yín tóbi o but ẹ̀ tètè ń dà ẹ wá rà gbó wọ́n lè tètè ń dà ẹ wá rà gbó so ó ṣàṣọ bẹ́ẹ̀ fún pé àwọn ṣáàjọ ní ó jà ètè dà wọ́n bá ní pé àdánwò rẹ̀ kíní kan náà bá mú kíní fleet yẹn jáde ní ló bá fleet ẹ̀ pé àwọn ṣáàjọ òun ṣàyẹ̀jọ́ ẹ̀ náà àwọn ṣáà àti bẹ́ẹ̀ lọ ojú boyfriend wọn àwọn jọ lọ àwọn tó sà àwọn jọ wà ń bí àwọn jọ ìjọ àjọ kejì ní ọkọ wọn pè wọn ní fídíò kọ òun dẹ̀ pick ẹ̀ òun dẹ̀ bọ̀bọ̀ yẹn ní pé bọ̀bọ̀ yẹn àmì ẹ̀ bébí ẹ̀ ló ń sùn pé gẹ́gẹ́ ẹ̀ ló ń sùn wọn ní pé pé gẹ́gẹ́ ẹ̀ kọ́ òun sọ pé ó wà ní kitchen wọn ní okay no problem enjoy yourself wọn àkọ́tẹ̀ olùjọ wọn bẹ̀rẹ̀ pé who is inside with you wọn ní nobody why you asking that kind of question no problem àǹtí ṣeun mo ṣàyànjú ara mi mo ṣàpadà síbi tí mo lọ́jì sí bàtà Samson náà pé mi ìjọ kejì yẹn mi ò sí àbúlébù mo ti lọ bá àwọn yẹn pàtó ọjọ́ di ìjọ kẹta èmi náà rí wọn àjọjọ́ ìṣèpọ̀ àwọn òdò rọ́bà pẹ̀lú mi aṣáṣe gbé nígbà tí mo enjoy ara mi mo dé Nàìjíríà padà welcome tó yẹ kó kọ́ mi ti ẹ̀ ṣe kínní kúṣẹ́kúṣẹ́ tó dà kúṣẹ́kúṣẹ́ wọ́n sọ pé kọ́ni ká lọ sí IVF fúngbà yẹn wọ́n ní no now what do you mean by IVF how many years just 3 years ojú ṣe ń kọ́ yẹn kìíní kan ìgbà kan òun bàbá sásùn ìbàbá àwọn tó fi wọ 70 years òbí mọ wọ 70 years ní kìíní kan ok mo ti gbọ́ wọ́n ti ṣeun bí mo ṣe test positive ní mọ́ǹtì yẹn nìyẹn ta ló wá lóyún èrò ọkọ mi ni pé Samson
torí Samson ò lo rọ́bà òun ló lóyún bọ́ọ̀kì yẹn lo rọ́bà so ó ti hàn pé nǹkan tí mo pàtó dáàdì ẹ̀ kò lè àtijọ́ ẹ̀ kò dán mọ́ so àṣà ṣe bẹ́ẹ̀ àti ṣeun bí ṣáwà bẹ́ẹ̀ o wọ́n ń jẹ́ ara mi tí bọ́dà Samson bá ti dé Nàìjíríà báyìí wọ́n ti sọ lọ́dún wọn pé àwọn wà Nàìjíríà wọ́n ti mọ bó ṣe máa ń bá mi sọ̀rọ̀ wọ́n máa sẹ́ mẹ́sẹ̀jì sí mi dàrẹ́ẹ̀tì màá gba máa mú nọ́mbà fóònù kan máa fi pè wọ́n ìgbà yẹn màá ní mo fẹ́ lọ rán àwọn mọ́mì mi nítorí ọ̀dọ̀ àwọn mọ́mì mi náà máa lọ́ọ̀jì sí táwọn tó sábà máa ń kó òun wá táwọn tó kọ́ tábọ̀ tó pé dáadé wọn lọ sí Àbújá àmàjọ máa lọ bá wọn máa dúra mo tó fi wá lóyún ẹlẹ́ẹ̀kejì obìnrin ẹlẹ́ẹ̀kejì fún ọmọ ọkọ mi èmi mọ̀ pé òun lóní òun náà mọ̀ pé òun lóní. àti ṣun èmi àtọkọ mi àtijọ́ ń gbélé ṣàtìmọ méjì báwọn ọmọ yẹn wọn ni ọmọ ìjọba tó jọjá Samson báyìí náà bọ́ ó mọ̀ pé màá Samson àfìlera Samson àwọn ọmọ ìlọjọ àbí o ṣe ẹ̀yin náà kọ́ ìbùdó Samson jọ Samson olójọ mi ìyá Samson jọ ó sáàrin ìrìn yẹn ṣáàṣì gbogbo ẹ̀ kó wáyà second born tó ń bí ó wá sick nígbà tó sick wọ́n sọ pé ẹ̀sì ni àti ṣeun látìgbà tí mo ti bọ́ mọ́lé ètò pé ó sick o lọ́wọ́ bí mo yẹn bá yẹn sọ̀rọ̀ yìí àwọn méjèèjì tí mò ń sọ yìí àkọ́bí ó ti wà bí 18 o second born mi ó ti wà bí 16 years o second born yìí ló wá sick nígbà tó sick wọ́n sọ pé ẹ̀sì ni as lè ní àṣẹ ẹ̀sì ni bùdá Samson ọkọ mi dẹ̀ ní bó mo tó wá rí ẹ̀sì single cell bó mo ti rí táìmì ìdẹ́lẹ̀ ó ti ń rẹ ọkọ òun náà ó ló ti ń rẹ ọkọ òun tó kọ òun ti ní partial stroke tó ẹ̀ṣẹ̀ ń wá òkè ọmọ tó lọ sí ìgbà tó mẹ́rin tó ń sick òtútù òṣùwọ̀n kan tó gbó bẹ́yìn wọn ní kìnnì kan láti kékeré tàbí tí máa ń ṣe tẹ́tẹ̀lẹ̀ èèlè mi máa ń pè kódà ó ti tẹ́sítì tó pé àmọ́ Ọlọ́run tí ó fi mí sẹ̀sìn tó máa fòun sẹ̀sìn Ọlọ́run tí ó fòun sẹ̀sìn Ọlọ́run tí ó tún òun láti rí tó mọ̀ ṣe gbà tó mọ̀ lọ sí skul ló bá tún sick kan ló máa ṣe tẹ́sítì pé bó jẹ́ ó ń ṣe ẹ̀sìn yẹn ọmọ 16 years private university ló ń lọ ọmọ ṣe dé nìyẹn ó pè mí ó ní mọ́mí I'm SC mọ́mí I am SC bí ti báwo bó ti máa rí SC bó ti máa rí SC kí ló ń pè bẹ́ẹ̀ SC kí ni ló mọ̀ tó ń láti rí bùdá Samson kò ti máa rí everybody ti máa rí bàbá wọn kò ti dàgbẹ́ mi gan fúnra mi kò sẹ̀ gan ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn I'm talking about 20 years àbí 15 years 16 years 18 years back. bó ṣe wá bá mi nìyẹn nígbà tó wá bá mi mo ní òkè síwẹ́lá bá pé Samson báyìí lọ́wọ́ ó ní don't tell daddy o ó ní do you know daddy actually asked me wípé àkúwọ̀n bí wọ́n bá yàwó mi sùn lẹ́yìn ni ìwọ àwọn mi ṣe ju ẹbẹ ni pé ìwọ ló pọ̀ wọ́n lẹ̀ Samson òyìnbó tó ń fẹ́ ń gbà yẹn ó bímọ kan fún wọn ìyẹn lọ wọn ò fẹ́ra wọn divorce ara wọn wọ́n ti ní ẹ̀rọ mẹ́ta tó pé wọ́n kàn bímọ ni àwọn yẹn lọ so dípò mo yẹn bá yẹn sọ̀rọ̀ yìí tí Samson máa ṣe wà sí Nàìjíríà bó ṣe rí wọn àṣìjọ ń sọ̀rọ̀ àṣìjọ ní nice time tí mo yẹ sọ fún yẹn wọ́n ní má sọ fún dáàdi mi o má dẹ̀ kó pa mí o ṣàmọ́ ẹ̀ sí wọn bó ṣe wà yẹn ó lè pa yàkìlà kó pé mi ní tí bàbá ẹ̀ láyà kìlà ó ní don't know my daddy àti ṣeun ọmọ kejì tó ń bí ẹ sì ní o ibo lòun fẹ́ gbé wọ ta lòun fẹ́ sọ fún tọkàn tí kò dé gbọ́dọ̀ mọ̀ kò dé sí pé bíyà òun náà kò náà ṣe bẹ́ẹ̀ ládàáda tó ń ṣe àtọ̀tọ̀ kó dà sára wọn fi bímọ ó fi ń dógbà kiri fìdá wò kiri ni ọdún wọn sì ní stroke o ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń ṣe òbí pé àbí kò ń tiẹ̀ pàdánù ni kò fi cover
ẹ̀ṣẹ̀ ń lẹ̀ ni but kò sáwọn ọmọ kò sọmọ ẹ̀kọ́ tí ó mọ̀ pé èyí ni bàbá àwọn ọjọ́ iwájú sí kò wà níyàn pọ̀ máa lè lọ́mọ wọn àbí káwọ́ yẹ tí ó gbẹ pẹ́rẹ́pẹ́rẹ́ kí ni kò ń ṣe ẹjọ́